kábíyèsí elédùmarè ọba òkè, ọba tó tóbi nínú ọlá ìwọ nìkan ni. ààfin rẹ ló ti jọba ọlọ́run ọba mi, ẹ̀rù rẹ bà mí títú ọlọ́ọba tó mọlẹ̀ tó mú òkè tó lọ́gbà orí tí ó dànù ọjàre. alágbíyà aṣáásí olótú àjọbọ ìwọ nìkan ní gbẹ̀gbẹ̀nẹ̀kẹ̀ nínú ọlá ẹ̀rù rẹ tó bà. àkànbí báńkẹ́rì ọ̀rọ̀ mo mọ̀ tó dé. iná orí epo tí sọ̀rọ̀ bọ́dẹ ni ní ajá ńlá tí jẹ kó mímẹ́ tẹkutẹku. àwòdì ní tẹ́rẹ̀gbọ́rè bára ìṣe ló lọ rè yẹ tuntun tó fẹ́ mú nǹkan mi ìwásáyé. ọlọ́run ọba mi ló ṣe é kì í ṣẹ̀ nìkan. ọba tó láyé ló fún mi lọ́pọlọ. èmi náà kú olódùmarè ni. ẹ lọ jẹ wáwò ẹ wò wáwò ẹ mú wáwò ẹ tú wáwò ẹ jọ wáwò nínú gbogbo akẹ́wì nílẹ̀ ìdí ọ̀kan ní tọ́lú ọ̀kan tọ́lú wò bàbá tọ́lú. àkànbí pankẹ́rì ọ̀rọ̀ bàbá ni mo jẹ́, ọlọ́run ọba mi ló lọ́rọ̀. tó bá jẹ́ nípa káfẹ́ pankẹ́rẹ́ jẹ́ni nípa sọ̀rọ̀ ẹ gbàgbé, ọlọ́run ọba mi lọ́rọ̀. àwọn èèyàn kan tiẹ̀ ti sọ pé mo ti kú, wọ́n ní wọn ò sí láyé mọ́. àwọn kan tiẹ̀ ní òsì ń bẹ̀ wọ́n lé ò lẹ́rìí ń bẹ̀ mọ́, ẹ̀rú ìdí òsì ń bẹ̀ ó jàre. ẹ máa bá ń jẹ́ kó yé wọn pé àtẹ̀pálẹ̀sẹ̀ ẹ tẹ̀nà àmọ́ tẹ́pẹ́ ni, ọlọ́run bá mi ló lè kì í ṣe èèyàn. mo tún ti dé kọ́kọ́ àbùkù ńlá tí ò gbọ́dọ̀ kú, iná ńlá tí sẹ̀rù bọ́dẹ ni mí, ajá ńlá ni mí tí jẹ kúnúwẹ́ tegun. mo dé òrókù gbágángá, ọlọ́run bá mi ló ní gbangba níwájú àwọn apèdèpè. èdè ni mímọ kọ ikú sòrò ó kó ọlọ́run ọba mi ni mọ̀. agbára ọ̀rọ̀ ló pé sí mi nínú tó jẹ́ mọ́ rí tèmi sọ ní gbogbo ayé. ẹ máa wá máa gbọ́, ọlọ́run ọba mi ló lágbára. tó bá jẹ́ pé èèyàn ló fún mi lọ́rọ̀ yìí sọ yóò ti tán, ọlọ́run ọba mi ló ní ó máa rí bẹ́ẹ̀. ìgbà tí mo ti lọ níjọ́ sí àwọn èèyàn mọ̀ túmọ̀ tí mo fi sọ̀rọ̀. mo wo sàkúnlé ayé, wọ́n ní mi ò kí ń bá èèyàn ṣe, mi ò kì í ṣe pẹ̀lú èèyàn, ó sì nídìí mo fẹ́ kọ́gbọ́n àgbà ni. ìwọ tó o bá fẹ́ kọ́kọ́ nípa inú ayé, ọyá máa bọ̀ kó wá gbẹ̀sì ọ̀rọ̀. kìí ṣe wípé àfẹ́ bá èèyàn ṣe, àbí bá àti ẹ̀ ṣe pẹ̀lú èèyàn, àbí kó ní ìgbéraga ni wọ́n jàre. Oríyọmí Àmsáàtì o, Àgbàlá Gabriel o, ọ̀rọ̀ kàn yín, ọlọ́wọ́ bá mi lọ̀rọ̀, kábíyèsí Elédùmarè ó jàre. àdàbí tí èmi Àkànbí Pankẹ́rì ọ̀rọ̀ tí ń bá ní nǹkan burúkú sí gbogbo yín nínú, lọ́lọ́wọ́ bá mi ó bínú sí mi lókun. mo fẹ́ sòótọ́ ọ̀rọ̀ nípa gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. àṣírí ńlá ni wípé tó bá ti lẹ́nìkan tó ń gòkè lọ lórí afẹ́fẹ́ àbí lórí social media, àwọn kan máa ń dúró láti fẹ́ gbónítọ̀ ń ṣubú ó jàre. àwò àsìkò tẹ́ ẹ wà yìí, ẹ lọ sọ́ra fáwọn èèyàn kọ̀ọ̀kan torí pé ọ̀tá pọ̀ nínú èèyàn. gbogbo àwọn tí wọ́n pariwo bá wà lókè inú wọn ń dùn, irọ́ ni wọ́n ń tẹ̀ wá jẹni. kájáwọ́ kan má bàa jẹ́ nǹkan kan mọ́ ni wọ́n ń wá. Oríyọmí Àmsáàtì, jọ ń torí ọlọ́run lọ kọ́gbọ́n sọ̀mọ̀ wípé ìjọ́sí tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ Timothy tó fi làlùyọ, ìgbà tí wọ́n rè ní Pankẹ́rì wípé kí wọ́n á ba tọ̀tá rẹ jẹ́, tó bá jẹ́ pé mo ṣe ń jọ́nà kó ti dàrú wà láì. irú èèyàn tó jẹ́ ló jẹ́ kéde ṣèyí fún ọ. wọ́n ṣe pé wọ́n ló mọ̀ wá wù tó, àánú ọlọ́run lórí gbà tó fi ṣubú láéláé. mo sì wá gbàdúrà wípé gbogbo ẹni tó bá wá ṣubú rẹ yóò ṣubú porogodo. Oríyọmí Àmsáàtì máa bá tiẹ̀ lọ. Àkànbí Pankẹ́rì ọ̀rọ̀ náà bá mi ń bẹ lẹ́yìn irú àwọn Àkànbí Pankẹ́rì ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn rẹ wà láì. oore ìkọ̀kọ̀ tí Oríyọmí ṣe fún mi tí n ò ní gbàgbé láéláé. gbogbo ayé ẹ máa gbọ́, tí n bá parọ́ ẹlẹ́dàá rẹ̀ ń bẹ pẹ̀lú mi. torí wípé ó ṣoore ọ̀hún kò sì jẹ́ kí n pariwo rẹ̀ sáyé, ṣùgbọ́n ó wà láàrin èmi àti Elédùà, ọ̀rọ̀ sì ń pọ̀. tó Àgbàlá Gabriel o, lórí ọ̀rọ̀ Muyideen tí mo fi wíwì kankan. àwọn èèyàn ti pè mí, wọ́n sì ń bá mi sọ, mo sì ti gbá wọn akéwì tó ti jáde lọ́tún lósì ó jàre. gbogbo ẹ̀yin èèyàn ẹ já máa rántí wípé àti wà lókè ò rọrùn. ẹni tó bá wà lókè ò lè pé kò ní ṣàṣìṣe nígbà tí í ṣe Elédùà. kí ló dé tí gbogbo ẹ̀dá tí èèmọ̀ ń rò pa àlè ṣàṣìṣe náà? tẹ́ ẹ bá rí wòlíì tó jábọ́, inú ọmọ bí yín, ẹ máa bẹ̀rẹ̀ sí ṣàròyé kiri. tèbí èèyàn bí ẹlẹ́ran ara ni wọ́n kó tó di pẹ́ nìyí má gbé wọn wọ̀. ẹ gbàgbé, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe láéláé. kò sì sí ẹ̀dá tó wà láyé tí ò lè ṣubú. ìgbà tí Muyideen wà tí ń rìn káàkiri títì, èèyàn mélòó nínú yín lórí? gbogbo ẹ̀ ń pariwo arrangement ni wọ́n ṣàrẹ́jì rẹ̀ ni wọ́n dọ́gbọ́n gbẹ́yọ ọmọ Nàìjíríà. ọjà tó bá jẹ́ pé wọ́n gbẹ́yọ ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ yìí, ẹ tún dá lọ tọ́ka sí tàwọn ìyá méjì ọmọ aráyé le. ẹ wò yá bí ṣe ń dán ẹrántí ìgbà tí Fúnkẹ́ Dáramọ́lá wà lórí ọ̀rọ̀ ìyá méjì ọmọ aráyé le. ẹ rántí wípé àwọn túbú àti ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn ló jẹ́ kó dájọ́ Àgbàlá Gabriel. ìgbà tó mú ìyá méjì ọmọ aráyé tó kọ́lé fún tán, ó tún ṣe débi pé àgọ́ ara ìyá ọ̀hún padà sípò, ó sì bẹ̀rẹ̀ sí ta kébékébé.
tó bá jẹ́ pé bẹ́ẹ̀ la ṣe ń tọ́jú àwọn èèyàn káàkiri nínú àwọn òṣèré wa wọn ò ní máa púpọ̀ ìtọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ò bá ti kú tí ò bá ṣe pọ́npọ́n tí olówó bá mi tó Àgbàlá Gabriel sí gbogbo ẹ̀yin oníyọnu ẹ̀yin abínú ẹni ayé yín ò lè dá láéláé èmi Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni mò ń sọ mo ní wípé tí yóò sì máa bàjẹ́ yẹn ò ní ráyé gbé lágbára Elédùà gbogbo ẹ̀yin tẹ́ ní k'Àgbàlá Gabriel ṣubú kó lọ dojúdé kó wọlẹ̀ lágbára ọlọ́ẹ̀ wọlẹ̀ tókótókó ni mo tiẹ̀ ti gbọ́ mo ti rí yín tán ẹ̀yin ọmọ àlè wọ̀nyí tẹ́ ẹ sojú kàńdàkàńdà bíi ìrẹsì ẹ sojú rágádá bíi fúlẹ̀tì mọ́tò gbogbo yín parapọ̀ ẹ ránjú wọn bíi fúlẹ̀tì ọ̀kadà ẹ bẹ̀rẹ̀ sí pariwo káàkiri wípé ó lè mú ìbílì àbájá àbábínú ìràwọ̀ tí ò bá ní já tọ́lọ́wọ́n bá àbí bá gbé sókè kò ní í jẹ́ òjàre ẹni tọ́lọ́wọ́n bá àbí ti gbé gánà Àgbàlá Gabriel lọ sí ní agbájá gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ lọ wájú gbòkó sí Àgbàlá Gabriel ti bọ́ sí gbòòrò ọmọ ológo ni kò sì ní wọlé wà láì gbogbo ẹ̀yin wòlíì tẹ lọ sásábẹ́ ẹnu ìdílé pé ká lọ gbé ṣubú a ti mọ̀ pé jẹ́ àdára lẹ̀ ń jò jàre ẹ ti rí Àgbàlá Gabriel ti gba kọ́sítọ́mà yín tán gbogbo àwọn tẹ́ ẹ máa rí gbọ́ online wọ́n ti bẹ̀rẹ̀ sí dá sí tọ́lọ́ látara Àgbàlá Gabriel lọ̀bẹ́ bá bẹ̀rẹ̀ Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ sì ń bọ̀ o ibi tọ́rọ̀ ń gbà á bọ̀ ó sì rí túmọ̀ lágbára Elédùmarè á ó sì máa sọ lọ tẹ́ ẹ bá lóun tẹ́ ẹ fẹ́ bá Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ sọ ó lẹ́yìn 40-35-65 náà ni ẹ máa fi kọ́mẹ́ǹtì ránṣẹ́ ẹ máa fọ̀rọ̀ yín ránṣẹ́ ẹ máa fàdúrà ránṣẹ́ sí Àgbàlá Gabriel wípé kò ní ṣubú láéláé ìwọ tó bá fẹ́ kọ́ mọ̀ rí ó ga ní kó o ṣe bẹ́ẹ̀ Àkànbí Pankẹ́rẹ́ ó dìgbà.